Ṣẹ́gun. Ó dà pé ibi tí mo ní mi ò ní tẹ̀lé ẹ lọ ẹ̀ ibẹ̀ ni máa tẹ̀lé ẹ lọ last stop máa mú mi lọ. Ibi tó lónìí lọ. Ibo lo ní òun lọ tó fẹ́ padà lọ? Ló tó ń ṣe báyìí náà. Tó ti fẹ́ máa mọ̀ mí kó máa ṣe mí. Ọ̀dọ́ ń kó ẹ̀ náà. Ọ̀dọ́ ń kó mi. Ọyẹ́ máa ti bọ̀. Sorry, that was then and this is now. Ìgbà yẹn mọ́ ni mo kàn fi yẹn ṣeré náà ni. Kò sí big deal. Yẹn lè work. Kò lè possible mọ́. Mo kí mi ò lélò mi. Ìwọ nìkan ni mo ní náà. Má ṣe báyìí fún mi. Báwo lè ń sọ̀rọ̀ báyìí? Ọmọ kan tó tiẹ̀ wá dẹ́rù bà mí jù ni pé, do you know my mom took me to a pastor's place? He told me he didn't see anything. I'm serious. Go to Kaya Mijani and move with man. I just have to follow what you said. So ìwọ lè padà wá ń sìn kó máa bẹ̀ mí pé kí n mú ẹ lọ sẹ́niwà. Àìwọ tó bú mi jọ yẹn tó ní mi ò níṣẹ́, mo tójú bọlé, mo wà fetish, mo wà mẹ́tàdà, abẹ́dọ́dọ́dọ́dọ́, religion ẹ̀ ò gbà, kíní kan gbà. No, yẹn ti bọ̀. Kò lè work. Ìwọ nìkan náà ni mo ní náà. I don't even have anyone tó máa mú mi lọ sẹ́niwà. Ìwọ náà ló mú mi káàkiri jọ nítorí Ọlọ́run. Má dá mi dáṣọ̀rọ̀ yìí, ọ̀rẹ́ mi. Ṣé mi ò mọ tó máa ń ṣe yín? Kàn kí n get ara yín together. As fast as tí ní pé kó wá lọ ṣe ká fọ́múlà kejì ẹ, what's the big deal? Torí ara ẹni now. See, in this life, sometimes you have to do what you have to do because you just have to do it. Not for another thing. Ilé tí ilé ìjọ nígbàgbọ́ o, but ilé tí wa àwa ò kí ń ṣó nígbàgbọ́. Ìṣẹ̀ṣe làwọn á ṣe ń lé wa more than fine. Tọ́rọ̀ ẹ bá dojú bẹ́ẹ̀, let me take you there. Come help ẹ, come assist ẹ. O de change ẹ mọ́ mi lọ bí pé bóyá kìnnìkan àbí nǹkan kan. Anyways, I'll see what I can do about it. Mi ò mọ̀ ṣá. I don't know. Come on, Ṣẹ́gun. Ṣọ́ náà. Màá pọn kúná tó bá ráyè. Fine. Táwọn àdé ráyè. Bọ́lá ṣe kan pé máa rí lórí yẹn. Èwo ni tọ́gbà ráyè. Is it not your uncle? O dẹ̀ jọ mú mi lọ lọ́la náà. Don't do your love. No. Get it right. Má get me wrong. You see, uncle náà wọn kì í ṣe èèyàn tó kàn wà ẹ́dù báyẹn. He's a very busy man. Wọ́n lè ti lọ kó fáà bí kan ti lọ kíní kan. Àwọn tó máa ń ṣe kíní káàkiri all over everywhere. No? I'll call him. Tọ́mọ ráyè, fine. Tọ́mọ àdé ráyè, well, I can't say more than that, but I'll try. Gbogbo wa pátá la rí àgbélébùú. Bàbá ìtúrọ̀ kí tọ́mọ yóò gbàgbọ́. Bí ìbá tiẹ̀ pé wọ́n gbàgbọ́ ẹ̀kọ́ wọn bó ṣe gbàgbọ́ yẹn, ọkàn mi ò ní balẹ̀. Láti ẹ̀gbàgbọ́ nǹkan tó bá ṣẹlẹ̀ wá ṣàti ẹ̀gbàgbọ́. Ẹlẹ́jà rẹ̀. Ìyá alájẹ aláyé jókòó má lọ gọ sórí ìdúró. Ọmọ mi wọ́gán fi kalẹ̀ sí. Bàbá ẹ ṣáà rí èmi wà pa bí mo ṣe wà ẹ. Mo jẹ́rìí ẹ̀ ó yà jẹ́ síbẹ̀. Bàbá aláyé ńlá ìyá alájẹ fún wa nìkan tó dáa. Màmá ẹ dá wa lóhùn náà. Ìyá alájẹ ẹ dá wa lóhùn jàre. Ìyá alájẹ àníkẹ́ dá wa lóhùn ẹ̀rẹ̀ fi wá tẹ fóònù látẹ̀kùn. Ẹ má bínú àbúrò yín náà ni mo pé ọ̀rọ̀ ọmọ mo ń ṣe kò easy. Màmá ẹ dá wa lóhùn jàre wo la ta ló rán ọmọ yín iṣẹ́ ẹ dá wa lóhùn jàre. Ìyá aláyé ọmọ làwọn náà tọ́jú wa ẹ ṣe náà máa nà máa yẹ ká máa bá tiwa lọ àná níbi tá à ń lọ lákàtà wá gbẹ́rù sa ẹ̀rẹ̀ fi wá tẹ fún ẹ̀ fi wá pa kí ni gbogbo eléyìí náà. Màmá ẹ dá wa lóhùn àwọn ráyè ògbélé yìí. Kí ló ṣẹlẹ̀ gan ẹ̀dẹ̀ ní sùúrù kí ló ní fẹ́ kó sẹ́nu bá yín sọ̀rọ̀ mo ní kẹ́ ní sùúrù ọ̀rọ̀ ọmọ ni mò ń ṣe ẹ̀dẹ̀ rojú ẹ̀ fẹ́ jù ẹ̀ lójúmọ́ mi kí ló dé. Ọ̀gbẹ́ni sotiri ìtẹ̀tẹ̀ kó dá lóhùn gbà lóhùn ọ̀gbẹ́ni wọlé fa inú ráyè ògbélé yìí o tó ti yẹ. Sí wàhálà a máa mú kọ́sọ́ wá síwájú yín a máa débi tán ẹ máa fi wá máa pa ẹ máa fi wá máa ti gaza àbí kò sí wàhálà aláyé ọ̀gá rẹ̀ yẹ ká máa lọ ẹ fílẹ̀. o ṣáà ti rí ìtẹ̀tẹ̀ kó dá lóhùn gbà lóhùn olófò ẹ̀ ṣáà ní so ó dẹ̀ pé ráyè tiwa àbí ẹ máa dá òun gbà yẹn náà. Tó ṣe kò ṣọ́ra. Ìjọ yín kọ́. Kúkúrú dúdú ògbọ̀n. Gíga bòròró ìyẹn náà lọ́pọlọ. Ìjọ yín kọ́. Onídìí ọmọ sọnù. Ẹni kì í máa tọ àpàrágà fún yín mímọ́. Ìjọ yín kọ́. Ẹ pẹ̀lẹ́ ọwọ́ ẹ̀yin ọmọ mi. Lórí ntẹ́ bá wa. Mo dìbì fálérè. Àmọ́ Ifá sọ̀rọ̀. Ifá jẹ́ kí n mọ̀ wípé sísábà ilá àsálà ó lẹ́nìkan kì í sákúrú ó lájà bìrìgò ẹsẹ̀ bọ̀nà
ó ní adífá fún ẹni tó rí bá bẹ́ẹ̀ lójú àlá wọ́n ní bó bá máa kálá kó o kálá wọ́n ní bó bá máa kákàn kó o kákàn wọ́n ní kí ló ń pòkòkò lọ́jà aláké méjì ṣe wọ́n ní alẹ́ kókó tí ọkùnrin ò tó bí fáwọn ti wí nù àmọ́ ohun tó wá dé yàlẹ́nu ìgbà tí mo tún tú ifá àwọn tí mo tọwọ́ bọ̀ dáadáa kò sọ pàtó ìdí tó ṣe ńlá láì fún mi ohun tí ó kàn fi yé mi ni wípé àlá tó láì ó ní í ṣe pẹ̀lú ìrìn àjò ìgbésí ayé ẹ̀. Daddy, mi ò lè farapamọ́ fún torí òkú kì í farapamọ́ fẹ́ tó máa wọ̀ tí ẹ ṣàánú mi ọ̀rọ̀ yìí ti di kò tí ẹ yé mi mọ́ mo ṣe dọ̀rẹ́ mi pé kó mú wá báyìí láti ẹ jọ ẹ ṣàánú fún mi ẹ jọ mi ò lè ronú dáadáa gan mọ́ kò yé mi ibi tí mo fẹ́ gbọ́rọ̀ ayé mi gba I've gone everywhere ẹ jọ sá ẹ bèrè lọ́wọ́ òun náà. ó dà jókòó ó rí àwọn bàbá wa bọ̀ wọ́n ní bẹ́rù bá kọ ilẹ̀ tó bá kọ òkè ó ní níbi tí wọ́n máa ń gbé ká mo ràn yín lọ́wọ́ bí mo lè sọ bẹ̀rẹ̀ mo tó wákùnrin yẹn sẹ́nu àmọ́ nǹkan lẹ́yìn ṣe fún mi ẹ fún mi láyé ọjọ́ méje kí n lọ fi ṣèwádìí ọ̀rọ̀ yín pátápátá kí n lọ tún fín ìdí kókó tó wà níbẹ̀ jẹ́ bá fi padà déjọ́ méje ẹ fọkàn yín balẹ̀ ayọ̀lẹ́ bá kó ń bì ṣe ti gbọ́. Mami ṣé mo pé mo ti sọ fún pé èèyàn máa ń súnmọ́ àwọn àgbàlagbà ni ṣùgbọ́n òun ló fi ṣe pé ọ̀tọ̀ lẹ̀sìn òun ọ̀tọ̀ ní kinní kan mi ṣáà ní fọ́ọ̀sì ṣùgbọ́n mo jẹ́ kó mọ̀ pé òkè a lè máa ṣọ̀rẹ́ ní tòótọ́ o orò òdílé kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ó níbi tèmi ti sọ̀wá ó dẹ̀ ní nǹkan tá a máa ń ṣe bẹ́ẹ̀ tó bá fẹ́ di bóyá ń rí a máa ń béèrè sí ni mo ṣe máa bá yín bá mi ẹjọ́ lẹ́yìn ọjọ́ méjì yẹn jẹ́ kó nu ìgbésí ayọ̀ ẹjọ́. ó kárí ọmọ mi òkú àfọmọnìyàn ṣe ifá kan sọ̀rọ̀ olùṣẹ́mi pẹ́lẹ́ngẹ́ ọwọ́ mi ọ̀tún olórọ̀ mi gbẹ̀dẹ̀ ọwọ́ mi òsì abẹ̀bẹ̀ òjé ní mójú ọlọ́jà tútù nẹ́nẹ́nẹ́ ẹ̀ ní bàbá mi jẹ́ kó mi bá níjọ́ méje o. ìsọ̀rọ̀ bíṣọ̀ mi máa ń nà wá ẹ kúlé. ìpínlẹ̀ dágbére fún mi pẹ́ ń lọ tẹ́ǹkì mi kúlé. ó sọ fún wọn ni. wọ́n ní mo sọ fún pé mo lọ sọ́dọ̀ Ṣẹ́gun náà pààlọ́ tuntun. béèrè lọ́wọ́ ẹ̀ tó bá sọ fún mi gbogbo báyìí lòun ń lọ. a má bínú. ẹ má bínú. o ti escape wáyé. náà bẹ̀rẹ̀ ẹ má bínú ìyá o. bọ́dà tí pẹ̀lú wa yìí já ẹ̀yẹ máa ṣe kọ́mẹ́dì. a lọ chọ́ọ̀chì ni a lọ rí pásítọ̀ wa lórí nǹkan tó wà nílẹ̀ náà ni kọ́lọ́dẹ̀ àmì ṣàdúrà pàdé. anyway kò sí wàhálà ọlọ́run àgbàdúrà o tó bá ṣe jẹ́ ṣọ́ọ̀ṣì ló ń lọ ọlọ́run àgbàdúrà gbogbo tó ń rùn lẹ́yìn ọlọ́run àkóbá yẹn ojú ṣé kọ́kọ́ ní yóò dẹ̀ ní ṣọ́kú mọ́ mi lójú ẹ pẹ̀lẹ́. mo ti fẹ́ complain kankan bí ọ̀pá ẹ̀yìn báyìí mi ò mọ̀ bóyá àgbo tí mo lè mú wà. má wọrí ọ̀pá ẹ̀yìn ìrú ètò wọlé mu kò sí ní mi ṣe àgbo ilé yìí mi ṣe fáwọn ọmọ àwọn bàbá tó ń ranjú yẹn mo ṣe fún èyí tó lè mú ó wà nílé tí mo fi omi rẹ ìgbẹ́ tó bá ti wálé máa fẹ́ lè ti. ẹ má dá Ṣẹ́gun ló ń jà ẹ̀ tí mo sọ ipá gbowó àlè. mo sọ fún ẹ pé mi kí n mọ olómi máa ń korò. má wọrí èyí lè yí ṣe fáwọn ọmọ. wọ́n mi àlọ́lé àríyálé lálẹ́. ọlọ́tí lè tó wà níbí. àríyálé lálẹ́. àdọ́gbọ́njọ́ tí mo ọ̀pá ẹ̀yìn ń ro. mọ́mí wa àṣé ọtí ayédèrú lẹ́mí tà fún wa ẹ wá lè tà fún àwọn ọmọ yín kan mú nù ẹ. nǹkan ṣe yín o nǹkan ṣe yín gidi gan ni o ara yóò yá o. gbogbo wa pátá la rí láàrin ọjọ́ òjì rìn jìnnà. ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ. olúwa ó ti ń sún mi o ṣé kò sí nǹkan kan tá a lè ṣe sí mi mọ́mí ti ní pé àwọn máa tó dé and she would like you to spend the weekend with her. Don't you see that's trouble? Let me down. Damola, ó ti sú èmi náà. Kò síbi tí mi ò tíì dé lórí ọ̀rọ̀ yìí. Èmi dẹ̀ rèé, mi ò lẹ́bí, bẹ́ẹ̀ ni mi ò lára. Ìyá tó tọ́ mi dàgbà gan-an, wọ́n jẹ́ kó yé mi pé bí mo ṣe ń dàgbà lọ,
oyè ìrìn àjò mi á máa yé mi. Nígbà tí mo pé ọmọ 18 years tí mo dẹ̀ ṣe ń tọ̀lé, mo ké. But the only thing tí mọ́mì máa ń sọ fún mi ni wípé bí èyí ò ṣe, èyí á ṣe. Trona, ṣé wọn ò rí nǹkan kan ṣe sí ni àbí wọn ò make attempt at all? Mọ́mì ti gbé mi káàkiri many places but kò sí solution. Ìgbà tí mo pé 22 years tí mo dẹ̀ ṣe ń tọ̀lé ni mọ́mì sick. Ó di pé mọ́mì ò ráyè ìtọ́jú mi mọ́, èmi gan-an mo wá nurse mọ́mì. But after 3 years ni mọ́mì kú lọ́jọ́ lọ́hùn ni pé àwọn fámílì wọn dẹ̀ wá sílé ló di pé àwọn ẹbí lé mi kúrò nílé because wọ́n ní ìgbà tí àbúrò wọn wà láyé wọn ò bímọ kankan. Èmi dẹ̀rẹ́ mi ò mọ ẹni lọ́ọ̀yà pẹ̀lú mọ́mì débi pé mo fẹ́ mọ̀ pé mọ́mì pín wíìl kankan fún mi. Ọpẹ́lọpẹ́ pé mọ́mì rán mi lọ sí school gan. Wọ́n ló fi pàdé mi ibi tó láì ṣiṣẹ́ mi. Ìtìjú ìtì tó ó ti sú mi o. Damola bẹ́ẹ̀ ni kì í ṣe inú ilé ìlú gbé ọmọ tí ò ní ọmọ kí ló dé kí ni mo ṣe fún ẹ gbogbo bíbá ló máa ń gbàdúrà pé kó ń bá olóríire èèyàn pàtàkì kó ń bá dáná pọ̀ kí lèmi gbà lọ́wọ́ ẹ kí ni ìṣòro ẹ gan ọmọ ẹ. mọ́mí ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ̀rọ̀ yìí mo nífẹ̀ẹ́ wà gan-an àbàwọ́n tó wà lára ẹ kò dífẹ̀ẹ́ tí mo ní sí kún. ìwọ sọ̀rọ̀ fẹ́ Damola kí ló mọ̀ tó ń pè nífẹ̀ẹ́ àbí o ní àbàwọ́n tó wà lára ẹ kò dín ìfẹ́ tí wọ́n ní sí ẹ wá kù. Yes. Okay. Ọmọ tẹ̀mí ń wò yẹn ọmọ ẹ̀wà tẹ̀mí ń wò yẹn ìjọ tó bá mọ̀ nípa àbàwọ́n tó wà lára tiẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹjọ́ ẹ̀mí o ẹ̀ kó tẹ̀tù tẹ̀sí ìwọ kan bá fi ṣàpárá àbí kó bá fi ṣàwádà wò ṣé bí mo bẹ́ẹ̀ sọ sí àbí mo bẹ́ẹ̀ sọ ṣé tó bá gbọ́ jù mí lọ ṣé o máa gàn tó mi ni ìwọ bá sọ wò láti ẹ̀jẹ̀ kó ṣẹlẹ̀ lójú ara kan ṣe bí ẹni pé o kàn fi bá ṣàwádà àbí kó bá fi dẹ́pàrà kó wo reactions ẹ̀ ṣé bí mo sọ fún ẹ sí òfin gbọ́ òkòkò pàdánù pọ̀ wọn ló jẹ́ ọ̀nà wo nǹkan tí n bá fẹ́ ló máa ṣe fún mi o ohun tí n bá fẹ́ ló máa ṣe. Ìgbà wo la máa bọ́ lọ́wọ́ àgbélébùú ṣe bóun tá a bá pàdé láyé nìyẹn àfi k'Ọlọ́hun kó wa yọ gbogbo wa pátá la ní àgbélébùú ó kàn jẹ́ wípé ó tóbi jura wọn lọ tí mo bá lanu sọ tèmi tí bá gbọ́ tirẹ̀ máa dákẹ́ ìgbà wo la máa bọ́ lọ́wọ́ àgbélébùú ìgbà wo la máa bọ́ ìgbà wo la máa bọ́ àfikún olúwa.